ẹ jọ̀ọ́ tẹ́ bá jẹ́ Yorùbá gidi, tẹ́ jẹ́ Yorùbá àtàtà, ẹ torí Ọlọ́run ẹ jẹ́ kí ìfẹ́, ẹ wá ìfẹ́ rí. Torí tí àwọn ọba wa bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́ yìí mi ò máa mọ nǹkan táwọn tó kù máa ṣe. Mi ò máa mọ nǹkan. Ogun ló ti débodè yìí. Ogun òun ló ti débodè. Ẹ gbàgbé ti àwọn ará Lárúbáwá tí wọ́n pe ara wọn ní àfà míì torí olóríire wà láàrin wọn tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, tó ń sọ pé Ìlọrin Haúsá ni kinní kan ló ṣe kinní kan. Ẹ gbàgbé ọ̀rọ̀ àwọn yẹn. Àmọ́ ni kò sí lára ẹran. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ìfẹ́ ó reign. Torí mi ti ẹ̀ mọ nǹkan tí máa sọ. Ẹ wo gbogbo nǹkan tí Olúwo ti ń sọ. Ẹ ṣẹ̀ṣẹ̀ mọ Olúwo ìgbà tó ti dórí ẹ̀ ó lè ní point ti ẹ̀ pé bóyá òun ò fẹ́ bọ̀rìṣà nǹkan tó gbàgbọ́ tó bá dẹ̀ ń sìn pẹ̀lú ayọ̀ àtàlàáfíà kò ní sí wàhálà. Ṣùgbọ́n nǹkan tó lóun gbàgbọ́ yẹn ṣèbí nínú ẹ̀ náà ni àfáà kan ti jáde pé ó ní kí n má dé mọ́ṣáláṣí kan mọ́. Ìwọ Olúwo ń sọ fún mi kí n má dé mọ́ṣáláṣí kan mọ́ nítorí pé o fẹ́ bá ìyàwó mi ní àjọṣepọ̀, ìyàwó mi ò gbà fún ẹ. Ṣé ẹ̀sìn tí wọ́n fi tí Lárúbáwá fún wọn nìyẹn pé ókè o torí pé àìmọye irú ẹ̀ náà ló wà nílé ìjọsìn nítorí Ọlọ́run. So kíní ti wá kárí. Ẹ má rí Ọ̀nìfín kò ń ṣe ẹni àrífín. I swear that man kò kí ń ṣe ẹni àrífín rárá. Ipò yẹn pàápàá kò kí ń ṣe ẹni àrífín. Ipò yẹn kò ń ṣe ẹni tó yẹ kéèyàn sọ̀rọ̀ sí báṣubàṣu. Forget the fact pé wọ́n fi hip hop kún Ọ̀nì tiwọn, wọ́n ń bá àwọn òṣèré ṣe pọ̀, wọ́n ń bá àwọn èèyàn ṣe pọ̀, wọ́n fẹ́ jẹ́ kí ìlú sáà ní lọ síwájú. Nǹkan tí mo rò pé ó yẹ kó kan orílẹ̀-èdè tó yẹ kó kan àwọn ọmọ Yorùbá nǹkan yẹn ni. Mo kó ọ̀rọ̀ yìí lákòópọ̀ ni. Lẹ́lẹ́ẹ̀kejì mo rí post Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn èèyàn nílò wọn fẹ́ o akínyìn bàbá wa. Ṣé ẹ rí ọ̀rọ̀ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ilẹ̀ Yorùbá yìí? Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe la máa pè é. Àwọn tí wọ́n jẹ́ pàápàá wọ́n kó àìbínú. Ṣé ẹ rí tó bá sọ pé tí àwọn ọba ò bá kírun lẹ́yìn òun ò ní múra ogun fún ilẹ̀ Yorùbá láti gba gbogbo ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ogun. Yes, tẹ́ bá ní kẹ́ bí mi wọ́n rí sọ. Ààrẹ rí sọ. Ìdí tí mo ṣe sọ pé ó rí sọ, ọ̀dàlẹ̀ ti pọ̀jù láàrin wa. Kò ní àwọn ìgbésẹ̀ tí ààrẹ ti gbé kó tó di pé wọ́n fi jẹ ààrẹ, kò sí nǹkan tó fojú ẹ̀ rí. Nínú ọba nínú ìjòyè náà ló dìde pé kí ló tiẹ̀ ń ṣe ààrẹ yìí gangan. Ìgbà yẹn kò tíì di ààrẹ. Ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Gani Adam. Kò tíì di ààrẹ nígbà yẹn. Ẹ mọ nǹkan tó fojú ẹ̀ rí. Ibi tán tì mọ́ ẹ mọ nǹkan tó fojú ẹ̀ rí. Kò sẹ́ni tó dalẹ̀ tó àwọn Yorùbá ara wa tó dalẹ̀. Àwọn Yorùbá ara wa ló gbé ọ̀dàlẹ̀ dìde. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ó wà nú ẹ̀jẹ̀ k'Ọlọ́run Olódùmarè ṣàánú wa. Tí n bá sọ nínú program mi kan pé ẹ wo ààrẹ o, patí làárẹ̀ ń ṣe kiri, patí làwa Yorùbá ń ṣe kiri. Yes, patí là ń ṣe kiri. Ogun ti débodè báyìí ṣùgbọ́n kò yé wa. So tí ààrẹ bá sọ pé káwọn ọba kó kírun lẹ́yìn, tòótọ́ ni nílẹ̀ Yorùbá àwọn ọba ló máa ń ṣígun fún jagunjagun tó yá máa lọ sójú ogun, àwa dúró de àwa múra àṣígun fún ẹ. Ṣùgbọ́n nígbà tí ọba ń ṣe patí kiri, nígbà táwọn ọba wa wọ́n kó ìyàwó jọ, àwọn ọba wa wọn ò ní ju pé kán máa ṣe patí, kán máa lọ sí ìvẹ́ǹtì, kán máa pè wọ́n ní Sókótó, pè wọ́n ní Kàfàǹsà, pè wọ́n ní kíní, gbogbo ẹ̀ pátápátá ẹ máa rí wọn bẹ́ẹ̀, tán máa dagbádá bolẹ̀, tán máa wọbẹ̀ láì mọ nǹkan tó ń jẹ wá lẹ́sẹ̀. Yorùbá ló dorílẹ̀-èdè Nàìjíríà mú. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ogun á ti bẹ̀rẹ̀. Akàndẹ̀ ń tì síwájú náà ni. Kọ́nà Olódùmarè kó bá wa rí ogun dànù lórí ìlú yìí. Ẹ wo gbogbo àwọn jẹgúdújẹrá tí wọ́n pera wọn ní èmi ni gọ́vnà, èmi ni lóríṣiríṣi àwọn èèyàn tí wọ́n fira wọn sípò, tá a fi sípò pàápàá táwọn kan dìbò yàn. Ẹ wo àwọn àṣà, ẹ wo àwọn nǹkan tí wọ́n ń dá lára. Ẹ wo gbogbo nǹkan tí wọ́n ń dá lára nítorí Ọlọ́run. Wọ́n á kówó ìlú jẹ, wọ́n á ṣe bó ṣe wù wọ́n. Ìmíì gbogbo àwọn ọmọ ẹ̀ abroad ló wà. Ìmíì máa jẹun bí ánímò ń bọ̀ wá lọ momi l'Amẹ́ríkà. Àwọn olòṣì dẹ̀ wà lójú kan ṣá. Ebi ń pa àwọn èèyàn, àwọn ọmọ ń tòjọ ẹ̀yin ẹ sọ pé ẹ fẹ́ rúbọ kan sìn. Pé ẹbọ tí mo fẹ́ rú àwọn èèyàn káwọn èèyàn ṣáà ti jẹun ni. Àwọn èèyàn á máa pe àwọn ọmọ yẹn pé ẹni ó ń rúbọ kan ni, ó fẹ́ fi ṣèkà ni, nǹkan tó ń pín yẹn ó fi ń ṣèkà ni. Wọ́n ní ẹ fílẹ̀, ẹ jẹ́ ká tiẹ̀ sì lọ gbà ká jẹ ná. Ebi là ń pè bẹ́ẹ̀. Bíbélì gan ló ṣàlàyé ebi fún wa tó yẹ kó yé wa dáadáa. Ó ní ìgbà kan nílẹ̀ Ísírẹ́lì ebi pa àwọn ènìyàn tó ó débì kan débi wípé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pa ọmọ ara wọn jẹ. Ní Nàìjíríà àwọn èèyàn ti ń jẹ èèyàn. Àwọn èèyàn ti ń lọ èèyàn wọlé, wọ́n á dẹ̀ pa, wọ́n á fi sebẹ̀, wọ́n á máa fi sóúnjẹ fáwọn èèyàn. Wọn ò lè ra màálù, apá àwọn ò ká, wọn ò lè rẹ́rán, apá àwọn ò ká.
ẹdìyẹ lásán lásán tó bá fẹ́ rẹ ẹdìyẹ ń sìn wá ní 20,000 18,000 25 ìgbà ọdún gan mo rẹ ẹdìyẹ 30,000 lọ́dún tó kọjá. wọn ní ebi ti para ìlú, nítorí náà ogun ja Nàìjíríà ń tòótọ́, wàhálà ó wà pẹ̀lú àwa Yorùbá tó jẹ́ wípé àti ìmọ̀ a kò ń faṣọ bò, à ń fi patí bò, naming ceremony wedding gbogbo ẹ̀, òkú àgbà ẹ̀ yí padà gbogbo ẹ̀ la fi ń bò lójú. ààrẹ dẹ̀ dákẹ́, ààrẹ jagunjagun, ààrẹ tó yẹ kó ṣígun kó lọ bá wọn, ṣe bójú ààrẹ ni Sunday Ìgbòho bọ́ síta tó lóun máa ja ogun yìí. àwọn wo ló dalẹ̀ Sunday Ìgbòho? Yorùbá wà nù wọn. ta ni ò ní bẹ̀rù Yorùbá? ta ni ò ní bẹ̀rù wa? ta ló máa wò wá báyìí tẹ́rù ò ní bà? àwa la máa sọ pé adégún adé òtún gún mọ́. nítorí náà mo padà sórí ẹ̀yin ọba wa, tí ìmọ̀ yín ò bá ṣọ̀kan, èyí tí ìkan du àgbà, èmi ni olórí ilẹ̀ Yorùbá, èmi ni ọmọ ọ̀dọ́ Yorùbá, èmi ni àárín Yorùbá yẹn, tí ìmọ̀ bó ṣe ń ṣe yín ẹ̀yin ọba mojúbà ọ kábíyèsí ìbà omi ò tó yín sọ̀rọ̀ sí o. ó yẹ kẹ́ ẹ lè mú kínní níbi tó ti dùn yín o. wọ́n ní ẹni abálọ́bà wọ́n lòun ní bàbá. Ilé Ifẹ̀ ti wà nínú oríkì gan, wọ́n ní ibẹ̀ lójú ti ń mọ́ wá nílẹ̀ Yorùbá. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Aláàfin Ọ̀yọ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jèbù rẹ̀, ẹ jẹ́ ká gba ọmọ rẹ̀ lágbà. ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni, ẹ tiẹ̀ farabalẹ̀, ẹ kó ìlú Ọ̀yọ́ jẹ with wisdom, pẹ̀lú ọgbọ́n. ẹ jẹ́ kí ìlú yẹn ó develop. ẹ gbára yín kúrò lọ́wọ́ àwọn apanimáyọ̀dà yìí. ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ náà. ẹ má tí ì múra pé ogun ni mo gbé dé, àwa la máa ń jagun nígbà yẹn. àwọn tó kọjú ogun sí yín, àwọn yẹn aráàta wọn yẹn ni kó yẹ kẹ́ ẹ kọgun ojú ogun sí, kò ń ṣe ara yín. kò ń ṣe ara yín sà. fọ́nrán fídíò yìí ní ìbẹ̀rẹ̀ oṣù tó kọjá.